Mo dẹ̀ tún kí wa lẹ́ẹ̀kan sí i. Mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá múlò. Wọ́n ní kì í bínú, ọmọ ènìyàn ló ń fa o. Wọ́n ní tí sègèdè bá dẹ̀ fẹ́ ṣeré ẹ̀tẹ̀, a ní kí wọ́n gbé òun lọ sódò lọ wẹ̀. Nígbà tí ẹ̀yin bá bẹ̀rẹ̀ ti yín, tí mo bá ń kìlọ̀ fún yín pé kẹ́ ẹ ṣọ́ra tí ẹ gbọ́, nígbà tí ẹni yẹn bá wá bẹ̀rẹ̀ tiẹ̀, ìgbà yẹn lẹ́ máa bẹ̀rẹ̀ sí ṣe we don't need this, we don't need that. Mọ̀dàrú ni ẹ́ igbá ládógèrò wá wọjà. Mo rí fídíò kan tí wọ́n sẹ́ndì sí mi lánàá. Àti bí ọjọ́ mẹ́ta lẹ ti ń ṣe fídíò ẹlẹ́ẹ̀bánu onítìrí, ẹlẹ́ẹ̀fẹ́ gbónítìrí wálẹ̀, ẹni ẹ̀fẹ́ kónítìrí darapọ̀ mọ́ Yorùbá Nation. Ìbéèrè mi lọ́wọ́ èmi àtiwọ́, nígbà tí ìwọ máa join Yorùbá Nation, ta lọ rẹ́gísítà fún? Ǹjẹ́ talẹ́ntó àgbàlagbà mélòó ló pè sórí ìjókòó tó wá sọ fún ẹ pé iṣẹ́ tó ń ṣe okú iṣẹ́ takuntakun? Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọn á máa tún sọ fún yín ni pé ẹnu yín ti mú jù. Mélòó nínú wọn ló ń sanwó dátà rẹ? Ìwọ ni wọ́n promote wọn tó jẹ́ mídíà. So tẹ́nibọ̀dì bá dé, dandan ni kẹ́nibọ̀dì join. Tí mistake bá wà nínú ọ̀rọ̀ wa, mo máa ń sọ pé ẹ jẹ́ ká sọ. Kì í ṣe pé ká máa plan láti bring èèyàn down. Wọ́n láwọn ti lé àwọn ò rí woman mú. Ìròyìn kan jáde ní ọjọ́ Monday wípé àwọn ọmọ tí wọ́n lọ síbi rally, wọ́n pààyàn kan nínú wọn. Talent tó gbé rally jáde kò kí ṣe woman yìí náà. Gbogbo aláfẹ́ tí ara wa gbọ́ pé olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè, àwọn ni wọ́n ṣe voice note síta pé kí àwọn èèyàn tú yáyá kan lọ sí ibẹ̀. Nǹkan dẹ̀ ṣẹlẹ̀ lọ́rùn, ẹ̀yin wá ń kó àwọn ọmọ pé ó yẹ káwọn ọmọ yẹn, ó yẹ kán ti sọ̀rọ̀ sí wọn lẹ́nu pé onítìrí ló rán wọn níṣẹ́. Báwo lẹ ṣe máa lónítìrí ló rán àwọn ọmọ níṣẹ́ nígbà tó jẹ́ pé ẹ̀yin lẹ ní káwọn ọmọ yín jáde? Ìgbà tó onítìrí ní káwọn ọmọ jáde, ẹ̀yin lẹ sọ pé ẹ darapọ̀ mọ́, ẹ̀yin lẹ ní káwọn ọmọ yín má lọ bẹ̀. Àwọn ọmọ tí wọ́n lọ sí ibi tí wọ́n ti fẹ́ lọ fún wọn ní lẹ́tà reclaim gan, ẹ ń pè wọ́n padà ní ojú ọ̀nà ni wípé kí wọ́n padà sí ilé wọn, wípé ọ̀dàlẹ̀ ni wọ́n, orúkọ tí yín ni wọ́n fi búra kìí sorúkọ Yorùbá Nation. Ẹ ti ní káwọn ọmọ yín má dá sí. Ọ̀rọ̀ Yorùbá Nation wá ṣẹlẹ̀, rally ni àwọn ọmọ yìí peaceful náà láwọn lọ fún. And then rally tí ẹ gbé jáde yẹn is emergency rally tí ò ṣẹlẹ̀ rí. Àwọn ọmọ kòkó sí ọ̀kan ní wọn tó wọ vest Yorùbá Nation. Emergency rally ló jẹ́ fine, ó ti wá ṣẹlẹ̀, wọ́n ti ṣe ikú pa àwọn ọmọ kan. Sẹ́ni tí wọ́n pa yẹn ṣé kò ní títí ẹ̀ gbé. Ẹ wá ní kán yẹ kán sọ̀ sí wọn lẹ́nu, ẹ fẹ́ tì torí wípé mo tèmi rí nínú ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ ṣe ni pé ẹ fẹ́ fi rally yẹn ba iṣẹ́ ọwọ́ woman yẹn jẹ́, so that wọ́n á lè máa kígbe kiri pé interior rẹ̀ tó lóun ṣe dà. Ṣe bó lóun ti gba Èkó, ń tẹ́ ẹ̀dẹ̀ ṣe nìyẹn, ṣùgbọ́n Ọlọ́run ju ẹ̀dá lọ. Tí a bá lé ni títí tí ẹ bá ni ẹ máa ń padà lẹ́yìn rẹ̀ ni. Èmi mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ náà ẹ fẹ́ fi dá ọ̀ràn sí woman yẹn lọ́rùn. Èmi ò sí ní di àbòsí mi sí ní di àbòsí mi sí ní di ọ̀tẹ̀. Olórí yín wo ló wá jáde tó sọ̀rọ̀ lórí àwọn ọmọ tó kú? Sínà woman yẹn tó jáde ní olóhùn ò mọ̀ ń parẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pariwo rẹ̀ tó tẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú. Ẹ lóun ló rán yàn jáde, òun ló lọ ní kán lọ máa reclaim. Woman yẹn kọ́ ló ní kán lọ reclaim, kì í sá àwọn tọ̀dọ̀ ti woman yẹn. Olóyè ni torí pé ẹ fẹ́ bára yín ṣe. Ìgbòho ó láwọn ọmọ wọn ò lè lọ bá ṣe. Kí ló dé bàbá náà gbà? Ẹ ṣe meeting jáde, bàbá tó jágbàlagbà ò lè caution yín kí wọ́n stop yín nínú ìwà burúkú tẹ̀ ń wù, kí wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀ ń ṣe tí ò tọ́, ṣùgbọ́n àwọn ganan fún yín lọ́wọ́. Nígbà tí ẹ̀yin tí ẹ jágbàlagbà tó yẹ pé ẹ lè tún orí àwọn ọmọ ṣe, ẹ̀ ń fi ẹ̀mí àwọn ọmọ ṣòfò. Ọmọ tẹ́ ẹ gbé jáde ló lẹ fẹ́ fún fámìlì wọn. Ẹ̀yin lẹ ṣekú pa àwọn ọmọ yìí, ẹ̀yin lẹ fi ẹ̀mí àwọn ọmọ yìí ṣòfò torí pé tí èèyàn bá fẹ́ ṣe nǹkan kan, ó yẹ kẹ́ máa ní plan. Ẹ fẹ́ ṣe rally ẹ̀ ní plan. Ẹ fẹ́ káwọn ọmọ jáde lọ sójú ogun ẹ̀ ní ìgbésẹ̀, ẹ̀ ní nǹkan kan. Àwa wí tí wọ́n jáde níjọ́ náà wọ́n ṣe gọ̀rọ̀ jáde, wọ́n ń pariwo owó tẹ́ wá gbà yánà mélòó lẹ ti fi lọ rè jagun nísìn. Tá a bá sọ fún yín pé àwọn pípù yìí fẹ́ máa fi yín méèkì owó, àwọn tó bá ń sòótọ́ ni wọ́n máa lọ ká wọn. Àwa wí tán, ìkan ajá kan jáde, ó ní èpè ló yẹ kán máa ṣẹ́ fáwọn tó ń fọ́lò onítìrí, àwọn tó ń sọ́pọ̀tì rẹ̀. Àṣẹ ẹ̀ tiẹ̀ lé kílé tẹ̀ dárúkọ tèmi. Ìyẹn mi pẹ́ orúkọ tèmi ó bà yín lẹ́rù. Ẹ rí pé orúkọ yẹn gangan kò ṣeé gbé mú. Ológo, ọmọ tó ní ògo, àtẹni ọlọ́ọ̀ba tó tẹ ilẹ̀ bí ẹni tẹ́ni kò ṣeé gbá mú. Ọlọ́run kò sí ní tẹ́ lè ṣorí yín lẹ́mọ̀ fi gbé nígbàgbà. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ bá mi wo fídíò yìí. Kí ni tí so yẹ kó rí bẹ́ẹ̀ ṣe tó fi deserve pé kí wọ́n lọ gbé àwọn èèyàn dìde láti máa rọ́ ìpèlè lórí tọmọtọmọ? Ẹ ló bú Akíntóyè, ó mú bàbá ó bú bàbá. Ṣé bàbá òwùwà tí wọ́n fi ń bú bàbá? Èébú náà bú bàbá ni sí abojú ni àbẹ́ abúmú náà bú bàbá?
torí pé ẹni bá ti sòótọ́ ọ̀rọ̀ ó ti bú bàbá ẹ máa ní wọ́n disrespect àwọn leader yín nígbà tí a bá rò òtítọ́ ọ̀rọ̀ tí a ní tẹ́ máa ní ká má lè sọ gbogbo alamọ̀ wípé bàbá ó àbá ń ṣe nǹkan tí ò lè gbé ènìyàn dé ilẹ̀ lérí bàbá tó jẹ́ pé tí bàbá bá wrong tí ẹ bá béèrè question níwọ̀ bàbá máa ní kẹ́ shut up bẹ́ẹ̀ bá wà nínú mítì tẹ́ bá béèrè jù lọ́wọ́ bàbá pẹ̀lú àwọn nǹkan kan bàbá máa ní kẹ́ má béèrè lọ́wọ́ kò bí yẹ láyà bàbá lẹ́nu bọ̀dì dá láti béèrè question sáwọn leader tẹ́ fẹ́ sọ nìyẹn leader kan máa ráwọn ọmọ tán ń jà tí wọn ò ní lè parí ẹ̀ tó jẹ́ pé wọ́n á kàn bọ́ sórí social media ọ̀tọ̀ ní tí wọ́n mọ sọ ẹ wo bí ọ̀rọ̀ yẹn ṣe délé ni ó ti bàjẹ́ ẹ wá gbé èpè jáde ẹni kan máa ró ilé iṣẹ́ kan máa ró ẹni ẹlẹ́ni iṣẹ́ nígbà tí Gani Adams máa jájá máa ní dòní tó ń rọ lépè lórí gbogbo yín lẹ máa tara ká máa ní ẹ̀yìn lára yín ṣé rí pé ẹ̀ tí ìṣetán tẹ fẹ́ gba òmìnira tẹ fẹ́ gba ẹ̀ tí ìṣetán mo ń sọ fún yín láìmọye gbà pé ẹ̀ tí rẹ́dì torí pẹ́ẹ́nu lásán lẹ fi ń gba òmìnira ẹ̀ tí rẹ́dì láti gba òmìnira kì í ṣe bí wọ́n ṣe ń gba òmìnira lẹ̀ ṣe ń gbà ẹ̀ méèkì owó tiyín ni àwọn àgbà yahoo tó wà láàrin yín tán fi yín méèkì owó táwa dẹ̀ ń kìlọ̀ fún yín election ló ti kọjọ́ bíi mélòó kan oṣù tí ń parí lọ nísìn on the 15 ní election máa take place kí ló kúnlẹ̀ fún yín ẹ ti dàrú lórí kébí náà máa bá yín fi ṣeré ọwọ́ torí kò sátúntò lásìkò yìí wípé ẹ máa tún nǹkan kan tò kò sí àtúntò kankan níbì kankan kẹ́ ẹ kọ́kọ́ gbàgbé mo kìlọ̀ fún yín títí mo ní kẹ́ ẹ má join awírèrèdè ní September tó kọ́kọ́ jáde fún mi mo ní Mahama ó ti gbé iṣẹ́ fún awírèrèdè mo ní ó ti gbé iṣẹ́ fún awírèrèdè àwọn tó jẹ́ ti Tinubu láàrin yín ti Jagarodì mo náà ti gbé iṣẹ́ fún awírèrèdè láti da struggle yìí rú ó dẹ̀ make sure kó fòfilẹ̀ but ó fòfilẹ̀ lọ́dọ̀ tàwa orí ara yín àtẹ̀yìn ọlọ̀tẹ̀ náà ni wọ́n máa fẹ́ jẹ yín ṣètùtù ẹ bá mo fẹ́ kẹ́ bá mi wo èpè yìí ṣerú èpè yìí dá lẹ́nu abiyamọ tí wọ́n pera wọn ní ọmọ Yorùbá àwọn àgbààgbà dẹ̀ rírú eléyìí wọ́n dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ fẹ́ gbà ó ẹ dákun sáwọn tó fẹ́ gba òmìnira ṣó yẹ kó máa gbérú èpè báyìí jáde fún ara wọn táwa bá wá fi àwọn ọ̀tá tiwa ré wọn á láti máa ń ṣépè jù lórí ètò àwa ò mọ̀ dárúkọ èèyàn kan sí àwọn èpè tá a sí àwọn tó máa ń ní wá lára la máa ń ṣe gbogbo ẹni tó máa ń gbógun tiwa wọ́n máa ní don't cause ṣé ẹ ti wá rí nísìn ṣé ẹ ti rí nísìn ẹ wo èpè tí wọ́n gbé jáde láwọn ọmọ Yorùbá tán láwọn ṣe Yorùbá nation ẹ gbé èpè jáde fún ọmọ ọlọ́mọ tó dẹ̀ ń jà lọ́sàn àti lóru mistake wo ló ṣe torí pé ó ń gbó onítìrí wá torí pé ó ń invite onítìrí ó ń jẹ́ kí onítìrí ráàyè ẹ fẹ́ wíkì power onítìrí fúnra rẹ̀ ẹ ti lé payín tẹ pẹ́ẹ́n Ọlọ́run ló jù yín lọ ẹni téèyàn bá dẹ̀ lé téèyàn ò bá bá wọn la máa ń padà lẹ́yìn ènìyàn ni ẹ̀yin lé ènìyàn títí ẹ rí mú ó yẹ kẹ́ ẹ lè filẹ̀ ni ọmọ Yorùbá kí ló dé tó yẹ pé ọ̀tẹ̀ bà yé wa jẹ́ kírètí ìwà burúkú bà yé wa jẹ́ ẹni bá sòtítọ́rọ̀ fún wa ó ní ọ̀tá Yorùbá ẹni bá ń sọ̀rọ̀ fún Yorùbá ó ní ọ̀tá wọn kí ló tí Yorùbá wà nídìí ọ̀tẹ̀ àti àbòsí kí ló tí àwa níbi ọ̀tẹ̀ àti irọ́ tá a lóòótọ́ tá a lè fi òótọ́ ọdún bára wa ṣe tá a bá wá wàásù fún yẹn máa ní kan shut up nígbà tán bá bẹ̀rẹ̀ tiwọn ẹ̀yin á máa dákẹ́ ẹ máa ṣe inú yín máa dùn ẹ máa bá wọn ṣẹ́ ẹ máa ṣépè fún èèyàn ní abẹ́rẹ́ nígbà tí ẹni yẹn bá wá dìde tiẹ̀ ẹ wá máa ṣe you don't need this now I disappointed in you ẹ máa ṣèyìnbó lórí burúkú nígbà tán bá ń ṣẹ́ èpè fún yín láti bíi September láwírèrèdè ti ń jáde fún mi láti September ló ti ń sọ̀rọ̀ sí mi tí mi ò fún lésì ẹ rí mi kí n fún ní èsì àdé ó dẹ̀ ń parọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin náà dẹ̀ ń gbà ṣé rọ́ọ̀dì sóòótọ́ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu irọ́ burúkú ni gbogbo tó pa ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ mo tún wọ̀ pé mi ì ní láti máa bá ágíù kí n máa fèsì fún èpè lẹ́mà tó ń sẹ́ níbí so nǹkan ló wá jáde fún bàbá tó ní 419 ní bàbá yín ó ní gbéwìrì ní bàbá yín ó lólè ní bàbá yín apànìyàn ní bàbá yín awúrèdèdè ló sọ bẹ́ẹ̀ kí ilẹ̀ ti ṣe sóhun ṣe ti pa ẹni tó wá ń jà takuntakun lẹ́ni tó pé Fúlàní ló ń ṣiṣẹ́ fún Mahama àti Buratai ló ń ṣiṣẹ́ fún nítorí Tinubu ẹni tó wá ń jà fún yín tó dúró pẹ̀lú ọkàn kan tí ò fìgbà kankan endorse olóṣèlú kankan àwọn lọ́tà ti yín ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó ń fi mí ré gbogbo ẹnikẹ́ni tó gbógun tì mí tó ní ọ̀rọ̀ tí mò ń sọ tẹ́hun lọ́rùn tó nínú mi bí òun inú bíbí ní pẹ̀tù o ìgbín òkèrè kò pàdé aláàánú ẹ̀ ní pàdé aláàánú láyé ẹ̀yin náà ò ní ríre gbà láyé ìbànújẹ́ máa gorí ìbànújẹ́ fún gbogbo ẹni tó ń ṣe ìburúkú fún mi tó dẹ̀ ń gbógun tì mí
ogun ọ̀run máa gbógun ti ayé yín lórí ọ̀rọ̀ wa rírèdèdè. Mi ò tí ì dé lórí ọ̀rọ̀ ẹ honestly, mi ò tí ì dé lórí ọ̀rọ̀ ẹ kó lọ múra sílẹ̀. Aṣọ ọ̀jà rẹ tó lówó lọ tún gbé wọ̀ o, má bọ́ ọlẹ́ o. Red card rẹ tó lóò fún rẹ níjó ní abẹ́ta kó tètè jáde kó lọ tún red card yẹn. Àìgbéjáde ikú òjijì ló máa wọlé tó ẹ wá láṣẹ Èdùmàrè. Àdàbí tí n bá fi ọjọ́ kan wá ẹ kiri àbí mo fi ọjọ́ kan ro títì àbí mo tiẹ̀ ń wò ẹ̀. Ṣùgbọ́n tó ń jáde fún mi, o tún wá jáde again ní ọdún yìí, o tún wá ń tẹ̀lé mi, mo tún sọ fún ẹ pé kó dẹ̀yìn lẹ́yìn mi, olóòní dẹ̀yìn. Ogun ọ̀run máa gbógun tiẹ̀ tọmọtọmọ tilétilé tẹbí tará ẹ̀ ni. Àdàbí tó bá fi mí sílẹ̀ o ti bá jẹ̀bi ẹ ní ọjọ́ kan rí. Àdàbí tí bá fi ọjọ́ kan jẹ̀bi ẹ, olè ni ẹ, olójú kòkòrò ni, aláìníkànṣe ni ẹ. Tó o bá jáwọ́ lọ́rọ̀ mi o máa jásẹ̀ ni, orí burúkú ló máa gbẹ̀yìn ayé ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ẹ̀yin ìka ọ̀dàlẹ̀ olè. Tẹ́ bá rẹ́ni tó sòtọ̀rọ̀ fún yín, àwọn lọ̀tá yín. Mi ò rí tí ẹ̀rọ lásìkò yìí. Mo ju òkè sórùlé ni mo fẹ́ gbóhùn, mo ju òkè sórùlé, mo fẹ́ gbóhùn onílé. Red card yẹn tó o bá fún mi o máa parẹ́ títí ayérayé ni. Fún mi ní red card yẹn. Ìwọ aláìlóòótọ́ yìí. Ó bẹ̀rẹ̀ tó parọ́, oníwọ̀sọjọ́ òbí fún mi, ibo ló ṣe ọjọ́ òbí fún mi, ó ṣí ere ní. Èmi àti àsọ̀rọ̀ mọ́ from 2019 láìmí àti àkíjọ sọ̀rọ̀. Ìgbà tí wọ́n mú ẹ àánú ẹ ló ṣe mí náà, ń gbà tẹ́lẹ̀ lú bá mi sọ̀rọ̀. Àánú ló ṣe mí. Ẹ̀ẹ̀mejì ni mo ti ṣàánú fún ẹ tí mo gbé jáde nínú wàhálà tó wà. Èmi ò fúró ìwà burúkú tó wù fún èmi kémi fi san ẹlẹ́sàn. Ọwọ́ alẹ́ mi ni mo ní kán máa wú ẹ mọ́. Ṣé nígbà tó jáde tí gbogbo ayé rí tó ṣẹlẹ̀ sí Adédoyin, tó rí nǹkan tó ṣẹlẹ̀ sí Timothy Adégòkè tí wọ́n pa sínú ọgbà Adédoyin, sínú hòtẹ́ẹ̀lì Adédoyin, tí wọ́n bọ́ta tó ní bẹ́ẹ̀ kọ́, ṣébi ni mo ní kán máa wú ẹ mọ́. Ṣebí wà owó ẹ ní nígbà tí gbogbo ayé rí òótọ́ tí wọ́n ní pé bẹ́ẹ̀ kọ́, ṣébi ni mo ní kán máa wú ẹ mọ́. Àlọ́ lórí burúkú ni ẹ bó ṣe rí gbọ́ǹkan. Múlò ló ṣe orí bó ṣe rí rádaràda. Ìwọ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé nígbà tí Mósè ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ láti lọ síbi ìgbádùn ayé wọn, ohun tí àwọn olórí burúkú sọ sí wọn, Ọlọ́run dẹ̀ fi májẹ̀mú kí náà ti ń pe àṣẹ ọ̀rọ̀ Báíbù pé ìwọ kò gbọ́dọ̀ yájú sí àgbàlagbà nítorí pé wọ́n yájú sí àgbàlagbà ó ti tẹ ilẹ̀, Olúwa ti bá ọ wí. Bó ti wù kí o ní agbára àjẹni oṣù. Tó ń ṣègbè fún kó rí bẹ́ẹ̀, tó ń ṣègbè fún bàbá Akíntóyè tó yẹ kẹ́ bàbá ní bàbá ẹ látòní lọ omi ara ẹ kó máa gbẹ. Látòní lọ kó o dèrò àgbéká. Látòní lọ kò wọlé kó bẹ̀ sí dé bá ọ. Nítorí pé ilẹ̀ ó máa ń la ẹnu ni, ó máa ń gbọ́rọ̀ lẹ́ni abá ilẹ̀ sọ̀rọ̀ torí ìwọ ló sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ láti wá ti lọ kó bẹ̀ sí máa gbẹ omi ara ẹ̀ kó máa gbẹ. Tí wọ́n wá sọ pé torí kò lọ gbowó lọ́wọ́ àwọn kan tó wá ń ṣépè fún bàbá Akíntóyè, gbogbo èpè tó sẹ́nu bàbá Akíntóyè pàápàá gbogbo ẹ̀ padà sórí ẹ̀ o. Ó wá wọlé ìjọkọ̀ ṣoṣo Ọlọ́run, ó wá wọlé àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ní gbogbo ìgbà, ó wá wọlé ìdí pàtàkì tọ́lọ́run fi nífẹ̀ẹ́ sí wọn. Gbogbo èpè tó ṣe pátápátá lórí bàbá Akíntóyè ó padà sórí ẹ̀. Ó wá wo iyì àlùkùránì, ó wọ iyì gbogbo àwọn ànábì tọ́lọ́run níṣẹ́ pátápátá wá sílé ayé tán sì jíṣẹ́ Ọlọ́run débi tó jẹ dé. Ọlọ́run á wọlá gbogbo àwọn yẹn, gbogbo èpè tó ṣe fún bàbá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Bàbá yẹn, bàbá Bánjí àti Akíntóyè, bàbá yẹn ó ń jà fún ọmọ ilẹ̀ Oòduà ní láti àkókò yìí títí dé ayérayé, kí omi ara ẹ kó máa ṣiṣẹ́ ìlòdì, kí ẹ̀jẹ̀ ara ẹ kó máa ṣiṣẹ́ ìlòdì, kí gbogbo bọ́dì ara ẹ kó máa ṣiṣẹ́ ìlòdì, kó máa tẹ̀fi wá tẹ̀kóra yín tẹ̀ wá ń ṣépè fún bàbá níbikíbi yòówù kẹwà. Ìwọ tó pera ẹ̀ ní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀, iná ti jó ẹ o, lédèrèdè ti gbẹ̀yìn ẹ, o lè ṣoríire mọ́ nílé ayé. Orí bàbá yẹn á bá ẹ jà, orí gbogbo àwọn mẹ̀kúnnù tó fẹ́ gbà kúrò ní oko ẹrú á bá ẹ jà. Bàbá ní ká kúrò lóko ẹrú Fúlàní